kò pé 24 hours àfi tó bá ṣe máa pé 24 hours tí mo ṣe fídíò kan ìpè tí mo ti pè ìpè tí mo ti gbà mo fi jọ tí máa jáde láì mo fi búra tí ó bá 200 àti 200 lọ lọ́tún lósì bí ọmọdé ṣe ń pè làgbà ṣe ń pè láwọn tí ń tẹ̀ lérò láwọn tí mo ti sọ̀rọ̀ sí rẹpẹtẹ wọ́n láti máa pè mí lórí fídíò tí ń ṣe pé bó ṣe dá tó èyí tó jẹ́ kókó jù ń bẹ kì í sọ ìpè gbogbo àwọn APC leader pátápátá wọn kì í ṣèyàn gidi péyàn jákujàku ni wọ́n. wọ́n ní kì í ṣe Yíbò nìkan ló dìbò ìpè ìbò àwọn pàápàá jù bo Yíbò lọ àwọn tí wọ́n pè mí tí ó bá 200 àjọ rẹ̀ mo fi sàárè mi mo fi búra fún wákàtí yìí ìpè Yorùbá tó dìbò fún Labour Party àti PDP ó ju Yíbò lọ. Wọ́n á bẹ̀rẹ̀ sí bí kí ló ṣẹlẹ̀ àwọn adarúkọ gbò lídà pátápátá tí n bá dárúkọ lídà tó dárúkọ fún mi tí n bá gbàdé máa rántí 15 náà lídà pátápátá léyìí tí wọn ò lè gbé bùkátà abáyé tó pé àfikẹ́ bá wọn sùn náà kẹ́ tó ràn wọ́n lọ́wọ́ léyìí tí wọn ò lè sunkún wá bá yín àfikẹ́ bá wọn sùn náà bẹ́ẹ̀ làwọn House of Representatives bẹ́ẹ̀ làwọn House of Assembly ní oríṣiríṣi bí gbogbo Lagos ṣe ṣe tó House of Assembly méjì lọ́sọ̀rọ̀ wọn tó yanjú ọní ògbóni kan ọní Edmonds ló ń jẹ́ ọlọ́wà ní Surulere local government ọlọ́ House of Assembly ni àti ọmọ mi alálùbáríkà Sùlámọ́ ọmọ àfíní wọ́n ní kò sí ẹni tí àwọn tún lọ bá gbogbo House of Assembly títí mọ́ olórí wọn wọ́n máa wòyàn pínísí ni wọ́n wá kó gbogbo ẹ̀sùn jọ wọ́n ní kò sí chairman local government kan táwọn lọ bá PA ló kọ́ máa gbé fóònù ọwọ́ àmítìnì tí ò rí bẹ́ẹ̀ nígbà tí ẹ kọ́kọ́ máa wọlé wọ́n ní àfi mẹ́ńtọ̀ mi Muyideen Aládé Fọláwíyọ́ lẹni táwọn rí láàárọ̀ táwọn rí lọ́sàn-án lẹni táwọn lè rìnnà pàdé tó máa dẹ̀ dámọ̀ lóhùn kí ló dé ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ni òun lédélẹ̀ tán sí àwa ń sá kolóbá gbogbo ẹ̀yin lídọ̀ ọ̀bàyé jẹ́ ẹ̀yin rèé ọlọ́run rèé mi ì ní dárúkọ yín gbogbo ẹ̀yin lídọ̀ ọ̀bàyé jẹ́ tí n bá bẹ̀rẹ̀ sí sọ orúkọ wọn ní orí màá ìrántí 15 náà àtọ́ dárúkọ ẹ ṣayére ẹ ṣeun tó jẹ́ kẹ́ ṣe fún aráàlú gbogbo yẹn kọ́ lẹ́málẹ̀ rẹ̀ lẹ́kún ṣùgbọ́n ohun tí ẹ bá ṣe sílùú tìlú bá fẹ́ nẹ́fì gbogbo àná lẹ́ rẹ̀ lẹ́kún nìyẹn gbogbo ẹni tí ẹ bá lè fún lójúmọ́ tẹ́ bá ṣe ìkan sí àdúgbò yẹn ọmọ benefit nídìí kan àbí díkejì èèyàn ò lè wá bá yín fún ràn lọ́wọ́ àfi kẹ́ bá wọn sùn kẹ́ tó ràn wọ́n lọ́wọ́ election tó wá dé tẹ́ mọ̀ pé kò sí owó ń ta ebi ń pa aráàlú wọn tó wá ní kẹ́ fún ọ lówó ẹ̀ tún fún wọn ẹni tó ní kẹ́ fún 1000 ẹ̀ fún 500 ẹni tó ní kẹ́ fún 2000 ẹ̀ fi 300 lọ gbogbo yẹn pátápátá after election tí ẹ̀ tí mọ̀ ibi tí bò ń lọ olùkàkú bẹ̀rẹ̀ sí lọ sí hòtẹ́ẹ̀ ẹ̀ ń lọ sí bíá palọ̀ gbogbo àgún àwọn ẹni ẹlẹ́ni tẹ́ bẹ̀rẹ̀ sí lọ jí wọn ẹ̀ ń tàn wọ́n ó ní atọ́nidó ni ẹ̀kọ́ ló máa ń tọ̀yàn kò lè tọ̀yàn lẹ́ẹ̀kejì òun ló délẹ̀ yìí sìn ló di tonílé tó di ti àlejò gbogbo àwọn tó ọ̀bà yín pinnu owó ẹ̀ gbogbo ẹ̀yin lídà olórí burúkú ẹ wá kó wa sí wàhálà lọ́tún lọ́sì ẹ kó onílé àti àlejò sí wàhálà. èmi Àkànbí ọmọ orí jogún ọlọ́run máa sọ̀rọ̀ ṣẹ́ bí Elédùmarè ní agbára ọlọ́mọ ọba Babájídé Sanwó-Olú ló máa wọlé o ní agbára ọlọ́run ọba kò sí bó tilẹ̀ nǹkan pọ̀ tó Babájídé Sanwó-Olú ló máa rí pẹ̀lú àṣẹ ọlọ́run ọlá àti tóbi ọlọ́run ṣùgbọ́n ẹ̀yin lídà ẹ jẹ́ a sọ̀rọ̀ ẹ jẹ́ ká rí tàn rípa lórí hàn sọ̀rọ̀ yìí gidi gbogbo lídà pátápátá ṣùgbọ́n máa fi ẹ̀yìn àsìkò irú ẹ̀yin lídà alálùbáríkà ẹ bá wa jáde ẹ mọ àwọn tó wà ní etí ọ̀sà ẹ mọ àwọn tó wà ní Ìkòdú ẹ mọ àwọn tó wà ní Ẹ̀pẹ́ ẹ mọ àwọn tó wà ní Badagry gbogbo ẹ̀yin lídà olóríire pátápátá gbogbo ẹ̀yin lídà tó pójú wọn tó ṣe fi wọn ẹ bá wa jáde sọ̀rọ̀ yìí ihun tó kù ò tó nǹkankan mọ́ bàbá mi Lukman Àjọṣe àtòfiṣe ogun rán ẹ bá mi pín fídíò mi kó dọ̀rọ̀ bàbá mi Lukman Àjọṣe
gbogbo àwọn leader tí má dárúkọ ẹ bá mi pín fídíò mi kó dọ́dọ̀ mo mọ̀ wọ́n mo mọ strength wọn. Bàbá mi Lukman Joseph ẹ má jà fi kíní ìfalẹ̀ ọmọ bíbí Èkó nìyí, ìtìjú ńlá ló jẹ́ fún wa. Ipò wọn gba Èkó mọ́ wa lọ́wọ́, kí la fẹ́ kí Babájídé Sanwó-Olú ṣe tí ò tíì ṣe. He has done a lot láàrin ọdún mẹ́rin, àfi tá a bá fẹ́ ti àbòsí bọ̀. Ìyá mi ìyá Joseph ẹjẹ̀bùrẹ́ ìyá mi ọmọ ní péré akọni. Bàbá mi Bashiru Salawẹ, mo tún tún orúkọ yín dá lẹ́yìn lídà tẹ pójú wọn, lẹ́yìn lídà tẹ máa ṣe oríire. Honorable Saheed Salawẹ, ọmọ tó bá yọ̀mí ọlọ́run bó òjò níláárí. Bọ́lájí Pìtàn, àsìkò ẹ̀rẹ̀ Bọ́lájí Pìtàn. Ọ̀rọ̀ àsìkò táì kọ́lé lè bá bọ́ táì sílẹ̀ kó bọ́ kòtù sílẹ̀. Bọ́lájí Pìtàn fádà, gbogbo bí tó ní ẹ̀ka sí, gbogbo bí tó ṣoore sí, àsìkò rẹ̀ tọ́ láti sọ ẹlẹ́sàn rẹ̀. tó pé a mọ̀ pé òun ṣe àwọn èèyàn ò ní ròyìn fún mi ní máa ròyìn fáwọn èèyàn. Ó mọ̀ mi mo mọ̀ ẹ́ dáadáa bẹ́ẹ̀ ni mo wó. Gbogbo bí tí o ṣe oore sí, àsìkò rẹ̀ Bọ́lájí pé tó bá jáde kó bá ṣe house to house campaign fún gbogbo bí tí o ní ẹ̀ka sí. Ẹ̀gbọ́n mi Saheed Salawẹ, ẹ má jà fi kíní yìí falẹ̀. Ọlọ́run balaba tó ń pín ẹ̀dá lérè, Ọlọ́run á pín yín lérè. Gbogbo ohun tẹ́ ṣe ẹ̀ ní ṣe lásán lágbára Ọlọ́run, ẹ̀ jèrè ẹ̀, ẹ bá wa jáde sí ọ̀rọ̀ yìí. Alhaji Bashiru Salawẹ bá wa tára ṣàṣà, ẹ pé àwọn tó wà ní etí ọ̀sà ẹ lọ bá wọn ṣe mítì kí ni problem wọn níbẹ̀. Lagos Island òun ni wọ́n pè ní àmù. Tàbá ní Èkó àmù Lagos Island jẹ́ number 1. Ẹ bá wa lọ sọ́dọ̀ àwọn tó wà ní etí ọ̀sà local government, ẹ bá wa lọ bèrè kí ni problem wọn, kí ni wọ́n fẹ́ bẹ́ẹ̀. Kí ni ìdí, kí ló kù díẹ̀ káàtó ń bẹ́ẹ̀, ojú òní tì yín. Ẹ pera yín jọ, ẹ wá mú olùgbé oníkan dání Wàsíù Badmus kan Lagos Island kan ni o. Mo fi ọ̀run búra fún yín. Ó kéré lójú ni, ó dàgbà síkùn, lídà tó ju lídà lọ ní Wàsíù Badmus. Kò sílé tí ó lè wọ̀ ní Lagos Island tó pé kò síbi tí ò ṣe dáadáa sí. Ẹ má gbàgbé ọmọkùnrin yìí. Ní ayé James Brown ní ọ̀hún lọ́hùn, wọn ò ní máa pín owó ní Lagos Island fún owó òbò kọ́ máa pe Wàsíù Badmus. Wọ́n máa wá kàn ni. Torí ó kéré lójú, ó dàgbà síkùn, aláàánú ọmọ ní alálùbáríkà ẹ̀dá ni. Ẹ bá a mú mọ́ra. Lídà tó ju lídà lọ ni. Honorable Kàmọ́ Ọlọ́run ò jẹ́, ẹ bá a jáde sọ̀rọ̀ yìí. Ẹ gbé mọ́tò ẹ lọ sí etí ọ̀sà local government, ẹ lọ bá àwọn lídà tó wà ń bẹ, àwọn APC lídà tó wà ń bẹ, kí ni problem wọn, kí ló fà á. Ẹ bá a lọ sí Kòṣọ̀fẹ́ bí tó ti nà wá, ẹ bá wa lọ káàkiri, ọjọ́ yìí wá ṣe ní àsìkò ojú òní tí kò ní rẹ̀yìn. Ẹ ní gbọ́jọ́ lọ́jọ́ lẹ́yìn ló kú sọ́nà bí èéfín. Ẹ bá a lọ sí Ìkòdú, Ẹ̀pẹ́ wà ń bẹ. Ẹ gbéra, ẹ gbé mọ́tò jáde, ẹ pínra yín lọ́tùn lósì. Bàbá mi Fẹ́mi Gbàjàbíàmílà, iṣẹ́ yìí wà lọ́wọ́ yín. Ẹ má yìí ju ọ̀pá lẹ̀. Ojú òní tí ẹ bá túbọ̀ ṣagbára. Ẹ má ẹ̀kọ́ gba Èkó mọ́ wa lọ́mọ bíbí Èkó ní. Ẹ̀gbọ́n mi Sanni Ẹ̀ṣin lókun. Ọlọ́run balọba tó ń dá nífẹ̀dá, ẹ ti di sínétọ̀ láṣẹ Ọlọ́run, ẹ ní gbọ́jọ́ lọ́jọ́, ẹ dìde sọ̀rọ̀ yìí. Wọ́n gbọ́dọ̀ nà wá ní Lagos State, wọ́n gbọ́dọ̀ gbé kó mọ́ wa lọ́mọ bíbí Èkó nìyí. Ẹ má wo pé ẹ ti wọlé, ẹ má jókòó tẹ́tẹ́rẹ́ o. Moshood Akiolu, iṣẹ́ wà lọ́wọ́ gbogbo yín pátápátá. Ẹ gbé mọ́tò jáde, ẹ gbé bọ́ọ̀sì, ẹ bẹ̀rẹ̀ sí lọ sí local government kọ̀ọ̀kan. Gbogbo ibi tí a ti ní problem, what is the problem? Tó bá pé owó ni ẹ fún ọ ní owó, ẹ ní owó lọ́wọ́. Ẹ bèrè lọ́wọ́ Lagos State government, wọ́n á provide owó fún yín, ojú òní tì yín. Gbogbo ẹ̀yin lídà olórí burúkú tó pé tí ẹ bá dẹ̀ báwọn èèyàn sọ ẹ̀ ní ràn lọ́wọ́, ẹ̀yin rí Ọlọ́run rèé. Wọ́n dárúkọ yín fún ìmọ̀, mo ò ní dárúkọ ọ̀pọ̀lọpọ̀ ọdún mi tẹ̀ ní dárúkọ yín, màá forúkọ bò yín láṣìírí. Lẹ́yìn ìbò tó bá tún ìmẹ̀sùn wọn máa bẹ̀rẹ̀ àti fi ṣe ẹlẹ́yà gbogbo ẹ̀yin lídà olórí burúkú tó jẹ́ pé ọ̀ọ́lì bá ẹkún wá sọ́dọ̀ yín, ẹ̀kọ́ máa bá wọn sùn nìkẹ́ tó rẹ̀ wọ́n lẹ́kún. Èyí tẹ̀ ń dálẹ̀ lójó òun o. Èyí tẹ̀ ń lídà ń dálẹ̀ lójó òun, èlò lówó tó kó fi owó tòótó kan peanut tó ní kẹ fún àwọn èèyàn kọ́ lè jáde kẹ fi dùn wọ́n nú kẹ fi rẹ̀ wọ́n lẹ́kún nígbà tí òṣòwò àti róúnjẹ kọ́ fi róúnjẹ ẹ tún kó sọ́wọ́. Ẹ wá sọ ọ́n délé bí 500, 1000 lómi ò rí owó gbà.
ẹ ti believe pé APC ló ní Lagos ṣé kò wá tán bí APC ló ní Lagos ṣé kò tán bí Labour Party náà wà yíbò nìyẹn o kì í ṣe PDP ìjọ òní Labour Party jáde under 1 year lọ jáde ọ̀nà àmẹ́kọ̀ọ́lé PDP tó ti ń bàbá ònà wa ó wá jẹ́ Labour Party jáde ó bẹ̀rẹ̀ sí campaign Peter Obi mi ní òpó tí ìtòpóṣù 8 sí 9 ló wá nù àmọ́lé ẹ̀yin lídà jakujaku ẹ̀yin rẹ̀ ọlọ́run rẹ̀ ṣùgbọ́n kó ìtàsíkò gbogbo ẹ̀yin tí a dárúkọ yẹ bá lọ sí etí ọ̀sà ẹ pé Babájídé Sanwó-Olú ẹ pé gómìnà ẹ pé jẹ́bẹ̀ ẹ pé àwọn èèyàn ẹ bá rìn dé sọ̀rọ̀ ẹ lọ sí etí ọ̀sà local government gbogbo local government tó wà ní under umbrella APC ẹ bá wa jáde kí ni problem wọn tó ti nà wá kó ṣọfẹ́ etí ọ̀sà local government Ìkòdó ẹ bá wa lọ́bẹ̀ ọ̀dọ̀ bàbá mi oníbà òfìbà ọba lálùbáríkà ọ̀dọ̀ Fatai ọjọ́ rẹ bá wa lọ ojú òní tí ẹ máa kọ́nà àṣírí yóò ní tú ẹ ní ṣe lásán ẹ ní gbọ́jọ́ lọ́jọ́ lọ Babájídé ti ṣe irun tẹ́yàn tá a fẹ́ kó ṣe àṣírí wa ò ní tú mo tún wá pàrọwà ẹlẹ́ẹ̀kejì Babájídé Sanwó-Olú ni ó dìgbà Àkànbí ọmọ erin jogún ọlá ọmọ asọ̀rọ̀ṣẹ́ bí Elédùmarè ìbàkíbà mi ṣe.